jẹ́ kí n tún padà bá wọn bí ilé yìí ṣàánú mi Ọlọ́run jẹ́ kí n padà bá wọn ilé tán ti géètì báyìí. Ẹ sá o ẹ pẹ̀lẹ́ o. Báwo ni? Àlàáfíà ni. Láti bò. Mo ti dé bí láti tó 10 times. Wọ́n ní sọ́kèwé yín kún so èmi ló dẹ̀ wá tí mo fẹ́ ṣe. So mo dẹ̀ ti wá síbí wọ́n lẹ́ lọ́ mu sìgá bí nǹkan kan. Ọdẹ bí nígbà mẹ́wàá sani mo lè mu sìgá. Ẹ ti sọ fún wọn pé mo mọ ògógóró náà lọ. Ẹ mọ̀ ó dájú èèyàn tó bá mu sìgá. Yóò mọ ògógóró. Ìwọ lọ wá bí tó wáṣẹ́ wá tó fẹ́ wá bá kó sọ́kèwé wa àbí bẹ́ẹ̀ kọ́. Ọ wá ìgbà mẹ́wàá tó ṣùgbọ́n nìkan sọnù nínú ilé. Bọ̀ ìgbà tí mo wá yẹn mi rò pé mo wọnú ilé. Ìgbà tó lè bá wọlé kó tó di pórí nǹkan kó bóyá fẹ̀rí lọ lò ta ló mọ̀. Nígbà ọwọ́ alákọ̀ọ́kọ́ nǹkan sọnù ọwọ́ lẹ́ẹ̀kejì nǹkan sọnù ọwọ́ lẹ́ẹ̀kẹta nǹkan sọnù ara ló fún mi ara rò fún mi mo kó mi tó bí ọkùnrin mo lọ n ò purọ́ mọ́ mi ibẹ̀ náà mo lọ ní sùúrù tó bá jẹ́ pé ọba bá a lónìí ni odidi ilé ìgàlẹ̀ mọ́ bá mi mọ́ bó bá jọ́ lọ́n gbé gan lọ́wọ́n lè fura tó fi gbé lọ bí tó bá fi sọ ọlọ́sìn tó bá fẹ́ fi ṣe. Ó ṣe é ṣe kó yẹ pé ẹ̀yin lẹ mú gbogbo àwọn tẹ̀ ń sọ yìí ẹ mọ̀ téèyàn bá mu sìgá ń gbà míì tó ti fọ́ tó tì í ẹ mọ̀ a máa lose àwọn senses ẹ. Ọpọlọ ó ti dọ̀tí. Bẹ́ẹ̀ ni ó lè gbégbà yẹn lẹ́ẹ̀ta àbí ẹ̀jí kẹfẹ́. Yes kò ní tú ọ èmi lè wá wọlé náà gbé nǹkan ọ̀gá tèmi tó bá ṣe wípé wọn ò fún wọn ò nígbàgbọ́ nù mí ni wọn ò ní gbà mí ní security. Ọ̀gá àmójú ní rọ́jú sànù o gbàtọ́ ọkọ̀ dé gan tí mo kàn gbọ́ báyìí ní àsífàwọ̀n àjà ni ọ ọkàn ní bọ́dì ní ọ̀lẹ́ jẹ́nì wọ́n ní mọ̀ ìjẹun àárọ̀ báwọn ọjọ́ ìtọ́jú alára kò mọ̀ ìyá ni ọ. Agbanilójú ojúgun ṣẹ̀jẹ̀ amúnidámúni ewológún ò ní bọ́m̀bẹ̀. ọ̀ ní bọ́m̀bẹ̀ láìlẹ̀ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ni bọ́ọ̀ bá ti ń bọ́ọ̀nù kaba lọ́mọ bọ́ọ̀nù sòrò mi ọwọ́ adébí tó fi pọn mi lé èyí ò ní dá púpọ̀ ìpò ojú ní ma lójú sànú àmọ́ ó ti kúnná àríbi ṣe gáàsì mọ́ àríbi tọ́lẹ́ẹ̀tì mọ́ ṣé ní kòkò lọ́ máa kó ni àbí ẹni ríngì kò sí gbogbo nǹkan àbí ẹni sí fọ́kànnà kò sí gbogbo sọ́kàwé tí mi lè kó. kò sí lẹ́tọ̀ lẹ́kọ́ sì lápá ṣe ráì àmọ́ ó yẹ ṣe gbogbo ẹ̀ náà ó strong gidi ìlọ́nà kó kù kan. Ó bá fún mi bóyá bíi 10,000. Ọ̀ lérí sí Ọlọ́run wọ́n mọ̀ fi ṣe fake ẹni tọba tó bẹ́ẹ̀ lómi ìṣẹ́gun báyìí wò àdéhùn lásán lọ́mọ ẹ̀gbọ́n ní gbowó. Kí ló ṣe bẹ́ẹ̀ ni gbèsè ayé rẹ̀ òfògùn fọlọ́run Ọlọ́run gbọ́ bẹ́ẹ̀ bá fẹ́ sì náwó lé yín mo fọlọ́mù rẹ̀ lè rẹ̀ràn pàdé ibi tẹ́ pàdé àtẹ́wọ́ lẹ́ẹ̀ máa pa àtẹ́wọ́ ayọ̀ àtẹ́wọ́ bàlújẹ́ sí i dúnà nítorí pé 300 naira 250 ni wọ́n ń kó kínní ìwọ́n sọ fún wọn pé ní ọgbà 10,000 naira dákùn ìlú gan náírà lẹ̀ tó ilé olóòlò ká fi kọ́lé 10,000 lọ́fẹ́ kó kòkò ẹ̀yọ̀ kan adájọ́ ajọ́ olóògùn ni ó alóògùn ni ó abatẹnijẹ́ ni ó wá wọlé dáadáa o àdúgbò ìkẹ́kọ̀ọ́ gbogbo dáadáa nǹkan kan gbọ́dọ̀ sọnù ó sì gbọ́dọ̀ kọjá lè gbèrègbè bíi ìmọ̀ olóògùn. Bọ̀dá onísìgá ìṣàmọ̀ṣẹ́ tó fi tì yín. Iṣẹ́ wo ni? Iṣẹ́ plumber àwọn tó ń ṣe plumbing ló fi tì yín. Tí máa so mi? Tí máa so mi? Àmútọ̀run mi nù mo mú wọn látọ̀run tẹ́lẹ̀ ní ṣùgbọ́n nígbà tí gbogbo ẹ̀ dàrú mo wò pé kákan fi yí náà gba ní káfí gba lẹ́gbẹ̀ẹ́. Pẹ̀lú nǹkan tó wá sọ yìí ojú tí mo di gbọ́dọ̀ ìyá tí bá yàbọ̀ bí yíyà ká gba ojú ẹ ni. Àbúrò ẹ̀dá ọ̀run ni ọdún bí ọmọ gbọ́dọ̀ síbi náà ọjà wèrè ní gbóná lẹ́gẹ́lẹ́gẹ́ ká gbé sọ̀rọ̀ mi kẹ́ yá wèrè ọmọ ẹ̀yà ọdún tí mo fi tẹ̀lé tẹ́lẹ̀ kó tó di pé mo wá gbẹ́rẹ̀ gẹ̀ẹ́sì máa nì. tó ń já mi lábẹ́nu Èdùmàrè gbé mi lékè wọn kó tó di pé wọn ò bá mi láì jẹun gbogbo ogun tó ń já mi ní kọ̀kọ̀ àtẹ̀yí tó ń já mi lábẹ́nu Èdùmàrè gbé mi lékè wọn kó tó di pé wọn ò bá mi láì jẹ gbogbo tó ń já mi lábẹ́nu yéyé Èdùmàrè gbé mi lékè wọn wọn ò bá mi láì jẹ gbogbo. Ẹ mà káàbọ̀ àtọkọ àtìyàwó ẹ ọmọ ṣe tó tẹ̀léra wọn ọ̀lẹ́ bàtì
ògbòdò ńlá ẹ ti ṣiṣẹ́ lójú ara yín nìyẹn o. Ilé adúrú ń tà kó wá. Adúrú náà ni ẹ wo bó ṣe pé adúrú náà ni igi tìǹtìǹ ẹ̀yin náà èwo ń tẹ kó wá tẹ pé ládúrú. Ilé ńgbà tá a ti ń gbogbo ìta kó lánàá gbogbo wọn náà tóbi wọ̀ ìta. Ẹgbẹ́ inú dídákẹ́jàre tábàdé sọ̀rọ̀ sí wọn làbọ̀ àgbàlagbà kí ló dé pé mo bí tẹ́tí lọ jí igi tí ò yíra tẹ kó wá fún mi ṣé rẹ́lẹ̀ ni mò ń lò ní. Àjí ibẹ̀ ni wàhálà tá tiẹ̀ tún ṣe lé ní ìtún pọ̀ ju ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ẹ pẹ̀lẹ́ kú wàhálà Ọlọ́run àbá yín fèrè sí ẹ wá máa lọ kínú tó bí mi ẹ wá máa lọ torí inú tiẹ̀ ń bí mi kí ni mo fẹ́ lè ṣe. Ẹ fún wa lówó wa. Kí fún yín ní kí ni ẹ ṣiṣẹ́ sí mi lápò owó fún kí ni fún kò tẹ kó wá tí mi mọ bí tẹ ti jí àfi kójò máa rọ̀ kí máa bẹ̀rù kára má tẹ̀dẹ̀ wá sọ báyìí pé èèyàn kan jígi ẹ kúrò wájú mi ká máa lọ kó má jẹ́ kí tẹ mọ́ ni màá wó mọ́ yín lórí. Kí ló dé kí wá fún yín lówó àbí mo ti fún yín lówó ni wọ́n ràn yín sí mi ni àti bá tọ́kọ àtìyàwó ikọ̀ ògbé kan. bàbá mi jìyà. Ẹ wò tẹ́ ẹ bá wọ̀ mí màá wò yín bẹ́ẹ̀ ránjú mọ́ mi màá kémi ọmọ tún kí ló ṣẹlẹ̀ gangan. Kò yẹ kí màmá mi jìyà. Kémi ọmọ tún gbé ìyà tí mo jẹ ó ti tó. Ìyà tí mo jẹ ó ti tó. Ẹ yẹ kí bàbá mi jìyà o. Yomi. Kémi ọmọ tún gbé. Yomi. Loko. Yomi. Yomi. Ìyà o. Kémi ọmọ tún gbé. Ìyà tí mo jẹ ó ti tó. Ìyà tí mo jẹ ó ti tó. Ó 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 tó gẹ́. Ó máa tó. Ó tó. Ojú rí gan-an. Name it. Irú iṣẹ́ wo lèèyàn ṣe téèyàn fi ń lówó nínú ìlú yìí tí mi ò ti bá wọn ṣe? Yomi. Àgbàro ni o. Mo lọ ń báyàn fọṣọ. Kò síṣẹ́ náà tí mi ò ṣe nítorí pé mi ò fẹ́ jalè. Mi ò dẹ̀ fẹ́ kẹ́gbẹ́kẹ́gbẹ́. Yomi. Níwọ̀n tó jẹ́ pé ó kàwé gan. Nínú gbogbo wa pátápátá ìwọ ló wà òkè, ìwọ ló kàwé jù. Kí wọ́n ló ṣẹlẹ̀? Kádàrá ni kò yé mi o. Kọ́ ló máa pè tí wà ní kádàrá burúkú. Kò yé mi o. Yomi. Ó sọ pé kíní yìí kò kí ń ṣe ègún ṣá. Kò yé mi náà ni. Because mo ń wò ó mọ̀ in life tí nǹkan bá máa léèyàn èèyàn gbọ́dọ̀ máa lé nǹkan o. Do you understand? Because èmi rò pé tí kò bá jẹ́ ègún ìdílé ìyá á jẹ́ ti bàbá. Yomi kò yé mi sure mi understand mo ṣe bá yẹn kò yẹ kí n bá yẹn ní position yẹn rárá. Ó yẹ kó ti wà òkè gan. But má worry. I'm a one conscious. Trust me. Yomi, má worry, calm down. But nǹkan tí mo rò ni pé ṣá má worry no. Bá ṣe ń lọ yìí, a máa kọ́kọ́ ya ní boutique. A kọ́kọ́ change gbogbo nǹkan tó wọ̀ yìí mi kọ́kọ́ like rárá. A kọ́kọ́ change gbogbo nǹkan tó wọ̀ yìí. Mo kàn wà confused. But lẹ́yìn yẹn ṣá, a ṣe máa wá jáde. But má worry. Àti mo like ẹ dákú. Kò yẹ kí bàbá mi jìyà. Kémi ọmọ tún gbé. Kò yẹ kí màmá mi jìyà. Kémi ọmọ tún gbé. Ẹ kú ilé o. Ẹ kú ilé. Rí Sara. Kí ló tún dé?
Bó ló ti ń ṣe ọ́? Ọmọ mi nìkan. Ìyá rẹ̀ ó dọ́gbọ́n yà lọ́jà pẹ̀lú ṣẹ́ńjì díẹ̀ tó ṣẹ́kù lọ́wọ́ rẹ̀ pé kó yọwọ́ kọ́ nǹkan kan wálé táyé jẹ ni. Bó ló ti ń ṣe ọ́? Tuntun bẹ̀rẹ̀. Èèpà mo rí tèmi ká mọ̀ ṣe báyìí torí Ọlọ́run fèé ṣara wò mí lójú wò mí ayé o ẹgbà mi tá mọ̀ ṣe tá mọ̀ ṣe. Tọ́lá wá ṣe lóòótọ́ títí wá ṣe rí báyìí. Ní tá mọ̀ ṣe gan tí tèmi fi wá burú ju tẹlòmíì lọ tí n ò lè bá gbà mú débi tí n wọ́n bá bẹ́gbẹ́ pé ẹgbà mi àbí àmọ́ ayé mo lóhun olójú rẹ wà. Ìṣèwọ́n ní pé tí iṣẹ́ ò bá là ọmọ inú àlà. Kí ló dé táwọn ọmọ mi yóò ṣe tú wà là? Fèé ṣara ọ̀rí ṣáàjà fọ̀rọ̀ mọ́ lọ́run lọ́kàn mọ́ sọ̀rọ̀ mọ́ mo rí tèmi mo rí kí n gbà fèé ṣara. Orí ìṣẹ́ tó bá ṣe ọmọ tó kọ́ ọdún ìyá tó bá di ọmọ ọgbọ̀n oṣù tí ò bá parí ó yẹ kó padà lẹ́yìn àṣẹṣẹ bí ẹrú jẹjẹ. Nǹkan kan tí mo mọ̀ tó dá mi lójú ni pé lọ́jọ́ kan Ọlọ́run ọba á ṣíjú àánú ẹ̀ wò wá á yọ wá kúrò nínú ìṣẹ̀dá wa. Wọ́n ní ẹ̀yin oníyànjú èèyàn lọ́lọ́run ọba wa. Jẹ́ ká kọ́ntínú láti máa gbìyànjú. Bó pẹ́ bóyá orí á padà dire. Bóyá. Bí ṣara bá wà rẹ̀ tí bá ń bá mi ti ọkùnrin tó wà rẹ̀ ti ìkóró rẹ̀ pẹ̀lú àìsàn tó ń ṣe mí ṣé mo rà lè bọ́ ṣe. Ọ̀rẹ́ mi máa sọ pé wọ́n á fún bẹ́ẹ̀. So ògùn tó ṣàkó fún ẹṣọ ṣáàmì ọkọ̀ fún mi. Èyí alágbára láti rà mo là kó sí nígbà. Ìgbébí inú tí mo bá ní ojú jẹ sí ni mo kò sí. Ọ̀rẹ́ mi, ọ̀rọ̀ òkun, Ọlọ́run á ṣe wàhálà láàfíà. Àwọn ẹgbẹ́ wọn ń kọ́. Èmi náà ń ṣe. Ohun ẹ fòwúrọ̀ ṣe yóò jẹ́ ọbọ̀. Ṣiṣẹ́ lẹ ti ṣe yìí kí ni gbogbo eléyìí ṣé bọ̀tílẹ̀ pè mí àbí ṣé ẹ̀ ń wá ẹ̀mí ni ẹ̀rọ bá irú kọ ẹ gbogbo ibẹ̀ yìí ṣẹlẹ̀ ṣé ẹ̀ ń wá ẹ̀mí gbogbo ilé pàlàpàlà olè lè ṣe kí ló fa gbogbo ilé báyìí. Jẹ oko dé ẹ̀jẹ̀ tí ṣe anything ṣé ẹ̀ ń ṣe pa látọjọ́ yìí. Ẹ má bínú ó yí ni tẹ bá wọ́wọ́ mi gan gbọ́wọ́ mi ló ti bó àwa tá a bá débẹ̀ yẹn náà la máa parí ẹ má bínú. Owó ti ń pẹ́ jù ṣé ẹ̀ ń wá ẹ̀rọ àwọn eléyìí ṣé ẹ̀ ń gbówó yìí. Ẹ wò bọ̀dá pupa ó kó tẹ gbé fún wa ẹ rí bó ṣe pọ̀ tó ṣáà lè parí ẹ̀ lẹ́nu àti wọn nù bẹ̀ látara nínú òun láwa ẹ wò wọn tó kàn fẹ́ ẹ fún wa ní owó ká máa lọlé tó bá dọ̀là àdèmá padà wá máa bẹ̀rẹ̀ iṣẹ́ yín. Owó àzá o iṣẹ́ ò lè ṣiṣẹ́ yín tẹ̀ lọ́rọ̀ lé lẹ́nu tí ewu bá wò ẹ ti ṣe nǹkan ẹ wo tẹ bá ṣe dé ẹ sọ pé kí n fún yín lówó báwo máa ṣe fún yín lówó. Ẹ má bínú a máa parí ẹ lọ́la torí pé a ní owó kankan lọ́wọ́ òun jẹ́ ká sọ pé ẹ ṣe. So ẹ lówó kankan lọ́wọ́ báyìí ẹ kò sí wàhálà ń gbọ́ náà. Ẹ ṣe gan. Ẹ̀gbọ́n mi 500 àbí báwo
Bọ̀dá ẹ burú gan-an. A ti wà ń bí látàárọ̀ nù. Ẹ wá fún wa ní 500 naira. Ẹ fún wa ní 3k. Tó bá dọ̀la ta parí iṣẹ́ ẹ dẹ̀ máa balance wa 500 naira. Mi ò ní 3k o. Mi ò ní 3k. 500 yẹn kéré bó ṣe sọ lóòótọ́. Ẹ̀gbọ́n mi, ṣé torí ìyàtọ̀ ń jẹ wá ló ṣe ń fi 500 naira lọ wá? Tó dẹ̀ ń bá wa sọ̀rọ̀ báyìí. 500 kẹ́ èmi ò lówó kan tí mo mi ní 3k tí mo lè fún yín. Wọ́n á gé tó wà lọ́wọ́ mi láyé lọ́rùn. Ẹ gbà kẹ́ fi wọ mọ́tò yẹn fi pa iṣẹ́ náà lágbóyè. Ẹ burú gan-an. Kò séyàn lára yín, ẹ burú gan-an. Gbogbo ìlú le iṣẹ́ mọ́ bí ìlú ṣe le ni ẹ̀ pa iṣẹ́ ní kí n máa fún yín lówó. Ẹ jẹ́ tètè ṣiṣẹ́ yẹn o. 1000 látàárọ̀. Kí ló ṣe ní kẹ́ẹ̀fì náà? Kó tó di pé a rí 1000 dì gan, ẹ̀mí fẹ́ bọ́ sá. Owó oníkórí ló pèlè yìí. Ẹ̀yin odidi géńdé méjì. Kí ló ní kẹ́ẹ̀fì ṣe? Ẹ wo dádì, in fact ká ní pé kò ń ṣe pé mo bá bàbá yẹn jà ní bóyá 200 naira ló fẹ́ fún wa. Ẹ gbà mí. Ṣẹ́jọ́ wa ni ṣe bá wà lágbéra wa lọ bá pé àwọn iṣẹ́ nǹkan tó bá fún wa náà la máa gbà bẹ́ẹ̀. Bàbá rẹ̀ wí ẹni tó fún 1000 ọ̀jẹ̀bí o. Kò jẹ̀bi. Kò jẹ̀bi ẹ bá ṣe pé ó ti rí yan bẹ́ẹ̀ tó di pọ́lẹ̀ dàrún ni wọ́n. Kó tẹ̀tẹ̀ gíndé lásán ni ká má pè gíndé ọlọ́run gan tí àwọn ilé wọn ò mọ nǹkan tó tó láti ṣe fúnra wọn ni ẹ wá lẹ gbéra yín lọ bá àti sanko alẹ́gbọ́n ni à ń perú eléyìí o bàbá rẹ̀ mi wọ́n lọ ń bá mi jẹ́ ẹ ń bá wọn jẹ́ omi ní parọ́ fún yín o. Kí mo fi ń bá wọn jẹ́? Ẹ wò ó ti gbẹ́nu sí mi sọ́ọ̀sán mi ni kó tó sórí tó sì furu kọ́kọ́ bí ìṣèlè sọ́ọ̀sán mi ni mò ń bá yín dúkà yín má bàjẹ́ kẹtìpá yín yóò ti jóná kọ́mọ̀dé rú mọ̀ ń lọ́ mọ́ yín lọ tẹ́ wá fẹ́ sọ di wàhálà mọ́ mi lọ́rùn. Ẹ dákun tẹ́ ẹ̀ bá dé sí ìjọba ṣe kí ló burú nu kẹ́ ẹ lọ máa ṣe casual worker gbogbo kọ́mìtì yìí wà kó ládùúgbò wa yìí tá a kọ̀ọ̀rọ̀ à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ à ń kà ń bẹ tẹ́ pé kí ni bí gírísì báyìí wọ́n ń ṣe à ń tí ń ṣe sìgá wà ń bẹ. wàá gbìyànjú sá. nítorí ẹ lọ bẹ ẹ̀dẹ́ méjìlá aago méjìlá ẹ̀ ń bá fẹ́ ṣiṣẹ́ lébra tó ṣe fẹ́ ṣe casual worker aago mẹ́rin ó ti jí káàgó márùn tó lò ti dẹnu ọ̀nà níwọ̀n bá ti mú àwọn èèyàn tí wọ́n ní iṣẹ́ sí tí wọ́n serious wọ́n ń ṣe kíní ó tẹ̀ tẹ́lẹ̀ yọ̀mí wọ́n mọ̀ pé ààrẹ lẹ́gbọ̀n báyìí àdàgbà má dànù àtòkù má mọ̀ kú àmọ̀nà ọ̀run má lọ àbúrò ẹni wá sọ pé òun fẹ́ kú bẹ́ẹ̀ tí ó bá sí bẹ́ẹ̀ báyìí ṣé ọ̀dọ̀ yọ̀ náà ni kí ló fẹ́ pa lẹ́kùn ní ìṣẹ́lẹ̀ tó kọ́ sílẹ̀. ẹ̀yin ò tẹ̀ lè ṣe pásọ̀ títí tàbí kẹ́ ṣe tíṣà tàbí kéèyàn tẹ̀ ti rólé ayé pin kó wá sí ọ̀dọ̀ yín kó tiẹ̀ ní ìrò pé méjì tó fi máa gbọ̀run lọ. no tó bá lóun fẹ́ pọkùn sómo lè bá rokùn tí ó bá lówó lọ. ẹ sàn ṣe àṣẹ yìí ti tẹ́lẹ̀ ni. ẹsẹ̀ mi ni mò ń bá yín du pé káyé yín má bàjẹ́ ẹlẹ́sẹ̀ mi nígbà mò ń sòótọ́ ọ̀rọ̀ fún yín ọ̀dà bàbá yín rè gbogbo ọ̀pọ̀ ọgbà orin tí wọ́n bá lẹ́nu rẹ̀ gan sọ́lọ̀ lè gbé báyìí ẹ pé ọlọ́run dé mi náà lóhùn o ṣé pẹ̀lú ẹ̀yìn ọlọ́run dé mi náà lóhùn o bóun ni ó ṣe ra lọ́wọ́ 1000 gẹ́ni méjì tó ti yẹ òdìbò ṣe fi owó mọ́lẹ̀ ọmọ bá lo owó máa mú fèwé fún ẹ bó ṣe ń ṣe. owó ní sọ fún mi. àti òtí ẹ̀ ti rí ná tó ní mú fèwé fún wọn àtàn ara rẹ kẹsì mú fèwé fún tó súnmọ́ tẹ́lẹ̀ ó tó dé pé distance gap rẹ pọ̀. wọ́n kúkú ń gbìyànjú. ẹ bá wa kan á máa ṣe àbẹ̀tí bá wa kan rí ta sọ pé àìṣe. tẹ́mi ní bá sọ̀rọ̀ wá ọ̀rẹ́ bàbá yín mo jẹ́ ogún mo tulẹ̀ ń kéré jù bẹ́ẹ̀ lọ mo sì rí bàbá yín fẹ́ rí o kí bàbá yín lè jẹun ọmọ náà ní gbogbo tí mò ń sọ yìí o torí pé ẹ bá mẹ́sẹ̀njà ni mo fi bẹ̀rẹ̀ ẹsẹ̀ mi mo ti bẹ̀rẹ̀ ẹsẹ̀. ẹ bá wa wà náà máa ṣe mẹ́sẹ̀njà. lásán lẹ́rọ pé mo mọ pọ́pọ́ọ̀pù tó dáa tí bá gbó ṣe mú báyìí tí bá dín àkà mo máa rò bẹ̀ tó bá ṣe pọ́pọ́ọ̀pù ni mo máa rò bẹ̀ tí bá sì ní bọ́ọ̀lì mo dóorun bọ́ọ̀lì tó pọ́n àti tí ò pọ́n mọ́ mo sì dẹ́pà tí wọ́n bá ṣe ẹ̀bù mọ́ iṣẹ́ mẹ́sẹ̀njà tí mo ṣe ni mo fàmílíà mọ̀ pẹ̀lú gbogbo àwọn oúnjẹ tí èjẹ́ kọ́ gàrú. ààrẹ yìí láti bẹ̀rẹ̀ pẹ̀lú mẹ́sẹ̀njà náà. ẹ yóò ṣe lọ bẹ̀ ẹnìkan mẹ́mi lọ. mú wa lọ síbẹ̀. wọ́n fi ṣe ọ̀nà mi látọ̀ gan. ẹ mú wa yìí. lókè máa gbogbo rẹ̀ kẹ́ni
ẹ má náwó rárá rẹ bá wájú tèmi o. ẹ ṣì lọ ogun dání lọ rí ẹni bá ìwà nǹkan tí àti ẹ̀rù pé kí ẹ lọ ká lè rí nǹkan fi ṣe. ṣé fẹ́ tẹ́ dòtí rẹ̀ ni ẹ má lẹ́yìn oúnjẹ wọn mọ́ ètò 1,000. ẹ̀yin méjì ẹ̀ mú 1,000 lẹ́kọ̀ọ́ rí tíríkẹ̀ tẹ̀lé ayé kẹ wá wọlé yàrá yín. òsì ọ̀yẹ́ mi ọ̀rọ̀ tó tiẹ̀ ń wà ju wọn lọ́rùn ìwà àgbà náà pọ̀ díẹ̀ èèyàn mọ̀ ṣe díẹ̀díẹ̀ fún wọn. kí ni èèyàn ti dé nígbò lọ fẹ́ jẹun ọmọ sí bàbá yìí nígbò lọ fẹ́ jẹun ọmọ sí ẹ kàn ń bá yé wọn jẹ́ ni ọmọ ṣé tẹ́ bá ti rọ́mọ tẹ́ bá ti dárùn gbọ̀nsẹ̀ tó yọ design tó ń ṣe kinní báyìí tó ń ṣe sunmi pool sáàrin báyìí oge tí ó jẹ ní tiwọn. ìwọ gan aṣọjáàmù tiẹ̀ gan. àwa wíta ìwé bó lè tẹ kinní báyìí tí ìbá tó wójú òsì lọ́yìn bá ní ẹ̀ṣẹ̀ díẹ̀ ní àwọn ọmọ ìlú abẹ́yìn náà sì ṣe dàgbà rẹ̀. ènìyàn mi ṣe ẹni tó bá wá sílé ayé yìí tí ò bá lówó lọ́wọ́ òkú ni o wáyé asán. ayé asán pátápátá ọjọ́ wo gangan láti ẹ̀fẹ́ kúrò nínú ìṣẹ́ tá a wà yìí ọjọ́ wo ìgbà wo àbí nígbà tí òun ṣe wípé kádàrá ìṣẹ́ làwa gbé wá sílé ayé. ẹ̀gbọ́n mi gbogbo àwọn kan tẹ́ ẹ̀ sọ yìí bọ́ra tán mo ti rò ó wípé kí la fẹ́ ṣe ìgbésẹ̀ wo la fẹ́ gbé a máa mú àwọn òbí wa méjèèjì kúrò nínú ìṣẹ́ àti ìyà tó ń wà ẹ̀ bọ́dà mi ṣé ti gbà pé àwọn méjì ló pọ̀ ẹ̀gbọ́n bí ẹ tún máa wo àbúrò wa fi sáyọ̀ ó yẹ ká jà fún un. ọ̀gá ọlọ́run ò dẹjọ́ wo nínú ọlá ńlá ẹ̀ wo nínú ọlá ńlá ẹ̀ kó kan tí ẹ̀ yọ wá kúrò nínú ìṣẹ́ yìí olúwa níbo gangan lójú ẹ wà. ènìyàn mi ṣe ó pẹ́ kó tó dé báwo ni wo tí ẹ gbà tó bá jẹ́ kó bá búrò mi lé mi láìbẹ̀ máa ṣe sí ẹ ìwọ̀nba gàrí tó wà ń lélẹ̀ pẹ̀lẹ́ má bínú má ní ìjẹ́ torí bẹ́ẹ̀ mi gan ṣe wà ní òní 5 kọ́bọ̀ lọ́wọ́ kò tí ẹ wá yé mi mọ́. Ṣadé tó ṣẹlẹ̀ bíi ti báwo. wo má tiẹ̀ wọ́rì tètè wá máa lọ má jẹ́ kan bẹ́ẹ̀ ń bí mo ṣàmùpọ̀ hàn láìkẹ́ náà tẹ́lẹ̀ ṣùgbọ́n pẹ̀lẹ́. ẹ kú lé o. Ṣadé ta ni mò ń wò jọ ta mò ń wò tó sì lélẹ̀ àbò lórí burúkú èyí kí ló ha ẹ lẹ́nu kí ni mò ń wò lọ́wọ́ ẹ̀ gàrí oúnjẹ tí mo fọwọ́ ara mi rà sínú ilé lọ́ọ̀bù ló ń gbé fún alápámá ṣiṣẹ́ yìí o ṣe gbàngbé kí ni tó bá ti ń ṣiṣẹ́ máa gba sálárì ẹ̀ tó ti gbọ́ kó máa fi ra oúnjẹ fún ilé ọ̀lẹ olè abojú wòǹkòwòǹkò yìí tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ni iṣẹ́ ṣíṣe rọrùn tó ṣé a wá máa tọrọ gàrí lọ́dọ̀ tiẹ̀ tí ò ní tìjú boyfriend yẹ ó wá ń bu gàrí inú ilé tèmi tí mo jẹ́ gbẹ̀dẹ̀ èmi ń ṣiṣẹ́ èmi ń ra gàrí ìwọ ló ń bu òun gbé fẹ́lẹ̀ tí ò ṣiṣẹ́ yìí Ṣadé báyìí ló gàn tó ti dá. ẹ take it easy now ẹ wò bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ o èèyàn tó ń tọrọ lé ní ó lè dẹ̀yàn tó ń fúnyàn lọ́la ẹ take it easy. rárá ó yẹ kó sọ fún mi ni ìwọ ló máa sọ fún mi lórí burúkú máa ṣàǹfààní. kò yẹ kí bàbá mi jìyà kébì ọmọ tún pé kò yẹ kí màmá mi jìyà kébì ọmọ tún pé ìyà tí mo jẹ ó ti tó ìyà tí mo jẹ ó ti tó. Ẹ yẹ kí bàbá mi jìyà o. Ẹ ti ṣetán? Bẹ́ẹ̀ni ma. Ṣetán, èló lówó mi.
1,000 náà ni. 1,000 okay. Ẹ ṣeun. Ẹ ṣé. Ẹ káàbọ̀. Ṣé ẹ tà? A dúpẹ́. Báwo ni ṣé ẹ tà? Mo ta. Owó wà níbí. Ẹ kú àtàárọ̀. Màmá. Màmá. Àbówó ń bì. Owó ibẹ̀ mo fi sí. Màmá, kò sówó kankan ń bì. Ibẹ̀ mo fi sí. Àṣebó ń lélẹ̀ ẹ̀yin náà ẹ wò ó. Ẹ wò ó, ẹ má wulẹ̀ pariwo. Ọjọ́ tẹ́ ti wá bí ni mo ti mọ̀ pé olè ni. Ojú yìí ìjojú olè. Mi ì ṣolè. Ẹ máa bá ti yín lọ o. Ẹ jọ̀ọ́. Kò sí táwọn ọmọ mi ò jẹ. Ẹ máa bá ti yín lọ. Ẹ jọ̀ọ́. Ẹ máa lọ. Ẹ má jẹ́ ń ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ jẹ́ parí eléyìí kí n gbowó. Ẹ máa lọ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Kò yẹ kí bàbá mi jìyà. Wọ́n ti fún wọn lówó àná bọ̀ ń sìn. Kémi ọmọ tún gbé. Kò yẹ kí màmá mi jìyà. Kémi ọmọ tún gbé. Ìyà tí mo jẹ ó ti tó. Ìyà tí mo jẹ ó ti tó. Ẹ yẹ kí bàbá mi jìyà o. Kémi ọmọ tún gbé. Kò mà yẹ kí ìyá mi jìyà o. Kémi ọmọ tún gbé. Ìyà tí mo jẹ ó ti tó. Ìyà tí mo jẹ ó ti tó. Ó 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 tó kẹ́. Ó máa tó. Ó tó. Ó tó. Ó tó. Ìbànújẹ́ inú ayé mi ó tó. Àṣedànù inú ayé mi tó. Ká jíjẹ́ bí erí ká má jẹ̀jẹ̀ èlírí tó. Ká ṣiṣẹ́ o ká má rere. Olúwa o ṣeun o, a tún ti jí lónìí o. Ọ̀rọ̀ wa dọwọ́ rẹ o. O ṣe tó jí wa sáyé tá a kú lójú oorun. O káre ǹlẹ́ sọ sásùn dáadáa. Bẹ́ẹ̀ni dáadé. Ẹjọ́ rẹ̀ ń fẹ́ ṣeré dẹ́ta ọ̀rẹ́ mi kan ní kí n máa fún ìgbóyà ó lè bá mi iṣẹ́ kan fún ìtẹ̀wé ṣe pé ó fi iṣẹ́. Ọlọ́run ó jẹ́ orí fún wa. Àmín sà. Ọlọ́run ó jẹ́ orí fún wa. Mọ́ wàá pẹ́ ọba ti kú mi kó wọn ṣeré bọ̀ nílé ní ọkọ ọ̀ká rẹ̀ wọ́n pẹ́ wọ́n sì jó òrùn ó ṣe pé ní ìdìbò tó ṣẹ́rí o. Ẹjọ́ tí màámi bá ń béèrè mẹ́rin sọ pé mo jáde. Ọ̀dà ọ̀ká rẹ̀ Àkànjí Ọlọ́run ó bọ̀ sí oríṣẹ́ Ọlọ́run àdúrà nígbà. Fèyí ṣara. Ebi. Inú tó ń ta ọ́. Láti ẹ̀ tí í ṣe ìsí. Owó ọ̀dọ̀ ṣe o. Èmi gan-an 100 naira yẹn ló bá mi jí lónìí. Má ti fi ra gàrí. Bí mi àyín náà kẹ́bí ń pa mí.
Ó fi àga rẹ̀. Ọ̀dà òkè ọ̀dà kúkú lọ sọ́dọ̀ ìyá ìlú tó bá ra gàrí ìyá lọ́dọ̀ ìyá kúdí nídìí igi fúrúùtù kó nínú bá jáde ní ìsìn mo fún lówó ẹ̀pà kó mi pa yẹn lọ́wọ́ rẹ̀ gbẹ̀pà lọ́wọ́ rẹ̀. ìgbà tí mo gbọ́dọ̀ wọn lánàá wọn láì tí sọ owó tó wà nílẹ̀ báwọn ò tún lè fún wa ní nǹkan ní ìsìn. Ìtọ̀fún pé tí n bá ti jáde náà fún kò ní tí n bá ti ní jáde pẹ̀lú ìwọ̀n àti owó ẹ̀kọ́. Àjẹ́lẹ̀ gbèsè tí ìjẹ́pọ̀ àfàwọ̀ tó ná dalẹ̀ ọ̀rọ̀ rí o. Ìjọjọ́ wálé ni o gbogbo rẹ̀ ló dá pápá yìí àbí kí ni gbogbo ilé ìbáyìí. Fèyí Ṣara báwo ni. Ẹjọ́ mo fẹ́ ra gàrí agolo kan. Agolo kan bíi ti báwo ṣé ìwọ nìkan ló fẹ́ mú ni. Èló ni mo. 100 naira ni. Kò yẹ kí Ṣara ará àdúgbò ẹgbẹ́ mi mọ́tò bá mi níbo ní gbẹ̀yìn wọ̀ ará àdúgbò Ṣara dákun. Kò yẹ kí màmá mi jìyà kémi ọmọ túgbé ìyà tí mo jẹ ó ti tó. Ìyà tí mo jẹ ó ti tó. Ẹ yẹ kí bàbá mi jìyà o. Kémi ọmọ túgbé. Kò má yẹ kí ìyá mi jìyà. Ìyá wa ibi lẹ wà ọmọ ń kú lóko ìyá ògbọ́n lé Fèyí ọmọ yín ni ṣebí níbi tó ti ra gàrí ní mo bá rí ló bá náà lẹ̀ níranjú wọn ní fẹjú ní àwọn rẹ̀ ń jáde lọ ní kíkún ìyá ọmọ yín ti kú. ọmọ tèmi ẹ mọ̀ bọ̀. ayé ẹ kú tọ́jú máa. Yes ma. Bọ́ mọ́mí báwo lẹ ṣe ń wo Fèyí Ṣara bẹ́ẹ̀ yẹn tí àìsàn jẹjẹrẹ yẹn ṣe wọ̀ lára tó bẹ́ẹ̀ yẹn tó fi dé pé ó fi ń ṣubú níta. Àìsàn yẹn ti wọ̀ lára gan ni mà ó máa ná yín lówó púpọ̀ mà. Àìsàn yẹn ó ti wọ̀ lára gan. Ó ti wọ̀ lára gan. Ó ti wọ̀ lára gan ni. Lè máa ní láti tètè wá nǹkan ṣe sí mi. Cause bó ṣe ń ṣubú yẹn kò okay. Àti náà ẹjọ́ bí èèlò lásọ̀rọ̀ pa ẹ̀. Ìbá ní kẹ́ kọ́kọ́ get 10,000 fún náà kí a lè fi get àwọn oògùn tó lè kọ́kọ́ lò náà káre fi wà òkè díẹ̀ náà cause àìsàn ti wọ̀ lára gan ni. Lẹ́yìn 10,000 ti tán. No kò kí n ṣe pé bí ó ti tán kákan fi kọ́kọ́ ra oògùn ẹ̀mọ̀ tó máa kọ́kọ́ kí ẹ̀ dáhùn náà kó tó di pé kíní. Ajé ògùnkùn ló sọ. Ayọ̀ máa wà okay
Bá ti get 10,000 fún ara ẹ máa wà okay yẹn. Mo kọ́ ẹ take it easy now. Àkúṣe máa lọ sí hospital. Ẹ̀gbọ́n ìṣòro ní. Uncle, mommy, tẹ́ bá ti get 10,000 naira, ìgbéyà kẹ̀kẹ́ mi padà. Ṣẹ́gbọ́n mà, mo fẹ́ máa lọ mà. Ṣẹ́gbọ́n, uncle ẹ take it easy. Kò yẹ kí bàbá mi jìyà. Kémi ọmọ tún gbé. Wọ́n kò ṣe é. Kò yẹ kí màmá mi jìyà. Ẹlẹ́dàá mi. Kémi ọmọ tún gbé. Ìyà tí mo jẹ ó ti tó. Ìyà tí mo jẹ ó ti tó. Ẹ yẹ kí bàbá mi jìyà o. Ẹ̀gbọ́n máa ń bì í. Ìjọba òwúrọ̀ lè fi yíyá. Ọmọ tó gbé. Kò mọ̀ yẹ kí yá mi jìyà o. Bóyá ẹ lọ yọjú sí fèyí ṣára. Kẹ́mi ọmọ tó gbé. Ìyà tí mo jẹ ó ti tó. Ìyà tí mo jẹ ó ti tó. Ó 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 tó kẹ́. Ó máa tó. Ó tó. Ìyá Ayọ̀mí, ọmọ bó ló ṣe jẹ́? Pẹ̀lẹ́, ẹ kò rọ ọmọ. Ó sú mi o, ó sì wà lọ sí fífi báyìí o. Ó ti wà mẹ́. Bẹ́ẹ̀ ni o. Kí ni ìwọ wá sí nílé? Kò sí oúnjẹ, kò sí oúnjẹ fún fẹ́ fi rògùn. Mo ṣàdókò kò tiẹ̀ yé mi mọ́ bí mo ṣe wáyé. Ó sú mi o. Tó bàbá Ayọ̀mí gan kọ́. Bàbá ìwúgbó tí bàbá ìwówó lọ lèmi náà ń wówó ní. Ẹ̀yin méjèèjì fọ minded hospital. Nígbà tí wọ́n fẹ́ ṣe nígbà tí wọ́n nídìí oògùn tán nídìí omi tán nídìí gbígbẹ tí ò sí. Wá jókòó lóde. Ẹ dọ́gbọ́n sá lọ nù o. Mi ò sábò bóyá mo lè ráwọn ọ̀rẹ́ mi àbẹ́yìn kan tó tiẹ̀ máa ń Níbo nu yàrá ìrògbé ọ̀rẹ́ rẹ̀? Ló èlò lówó nǹkan. 18,000 ni. Èlò ló pé? 18,000 ni. 80,000. Bẹ́ẹ̀ni. 80,000. Bẹ́ẹ̀ni. Tẹ́gbẹ́ lẹ́yìn bá fẹ́ jẹ seafood kọ̀ọ̀ká. Èmi ò ṣe seafood owó oògùn ni o. Omi owó ẹ̀jẹ̀ ló ń ṣàánú bẹ́ẹ̀ ni. Bọ́rí. Ní ẹ̀wọ̀ 18,000 tì. Màá fún ọ, ó kù lọ nísìn. 18,000 yẹn fún ọ. Ẹ wá sákò lọ hospital. Ẹ mà dájú o. Ẹ ṣe wá lè pè mí. Nísùn jẹ́ nǹkan. Ẹ máa fún mi. Ó tó di confuse mi. Owó ọ̀fà ni mo ṣe sùúrù. Òun fojú ka ni. Ṣé o torí 80,000 Àbáyọ̀mí náà fi fìlú lẹ̀? Bẹ́ẹ̀ni. Ìwọ náà wá gbọ́nú yín. Bẹ́ẹ̀ni. Ó sì ṣe bẹ́ẹ̀ ni ẹ wá fọ mọ́lẹ̀ sí hospital. Káwá tẹ̀ ti pé àwọn Fúlàní kan àbí kí náà pa wọn bí. Ọlọ́run ní jẹ́. Tó òwò lè pè mí tó ọkọ rẹ bá ti ń ṣe bí àgbàlagbà kó tó dáwọ́. Mo ti ẹ̀ wá sọ́kàn mi gbogbo ẹ̀ tí ẹ bẹ́ẹ̀ ni ó ti dàrú. Ọkàn rẹ sọ wà pé kó jókòó lórí kúsìsì àná mi. Sọ̀rọ̀ láti jẹun. Oúnjẹ. Láti gbò. Látàlẹ́ àná. Látàlẹ́ àná. Ẹ lè fẹ́ fún mi. Ṣé mi nìkan mo wá wà òkè láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta ní báyìí? Bọ́lọ́run bá ṣe kà ní. Ọ̀dẹ̀ Látàlẹ́ àná. Èló mọ kàwá. Mi ò tí ẹ. Kí ló wá fojú sìn sí? Kí bàbá mi jìyà o. Ẹ ṣeun, ẹ ṣe. Kẹ́mi ọmọ tún gbé. Kò mọ̀ yẹ kí yá mi jìyà o. 18,000 naira ni.
ibẹ̀ ni kò lọ márùn papọ̀ òòrùn mẹ́gbàá tó sọ lórí òkú tó rẹ́ tó lọ́wọ́ kí ló fẹ́ gbé dání ó ní nǹkan tó fẹ́ ìṣó báyìí ni ṣe lẹ́yìn ní kọ́kọ́rọ́ ọ̀dà lọ́gbọ́n lóòyè ayọ̀ mi wá dókítà ní ẹgbẹ́ ti lọ kọ́ mọ́ ní ìbàlùdá máa lọ lọ. Wọ́n lè fẹ́ dànù gbà sẹ́yìn bá rówó san tí bàbá lọ sí ìyá sá lọ fóòmù kéèlè wálé sẹ́yìn ni jájà lọ má wọ̀ nínú ọ̀lẹ́ gbọ́ bó ògbórí dọ̀ gan kọ́ láti fún ẹ lówó ni ilé ayé ò lè tó gbogbo ilé nù. mo ṣe ibi tẹ́lẹ̀ wọn bá ń ṣàlàyé fún mi pé ọmọ bàbá ọ̀rẹ́ rẹ̀ pé fèé sára pé ọ̀rẹ́ àsìkò yìí náà ni ẹ̀pẹ̀rẹ̀ bó wà ní kí ló ti lò báyìí. ẹni tí ò rówó jẹun bó láṣẹ rówó rògùn. ẹ wá dé mọ́nú ilé kìnìún ó mọ̀ ti fẹ́ máa ó ti fẹ́ kọjá bá a ṣe ń wí o ẹ mọ̀ fẹ́ máa búrókì gbogbo ògbà yìí kó má sí nǹkan kan lọ yìí. wọ́n ti ní ká sàmọ́ dúpẹ́ ọpẹ́ náà là ń dà. ìmọ̀ bóyá lè ṣiṣẹ́ lọ́dọ̀ wa ní ẹ̀sìn lágbára àti ṣiṣẹ́. mo lè ṣiṣẹ́. agbára slow motion lẹ́dín ẹ̀rí bẹ́ẹ̀ tí ń sọ̀wọ́ ni ẹ̀ lẹ́sí bíi tèmi. mo lè ṣe gidigidi. ẹ máa wo ẹsẹ̀ ẹjọ́ tún ẹjọ́ yàn wọ́n àbẹ̀dá ẹ̀fọ́ ṣiṣẹ́ máa bá ọ̀gá wa sọ̀rọ̀ àwọn ìlọ́bí sẹ́lẹ̀ la. orí yìí ló tún ń ṣe mí bákan bákan wọ́n mọ̀ ti bí orí ṣàkíyèsí pé ẹ ti dàgbà àbí tá a pẹ́ wó sì wà ní sẹ́yìn àbáníkẹ́ dá ẹ̀ rẹ̀. bóyá ń dáhùn sí ni pé ẹ dé fìlà sí lọ́la ẹ dé fìlà àwọn bu etí. tún ṣàkíyèsí ibòmíì ni ibi tí túbọ̀ mú mọ́ bí mo rí pé òun náà ló ti ń ṣe é yọ. àbò láti kíní kọ́ba ẹ̀sìn wọ́n sì fẹ́ bí lé ọ̀rọ̀ nígbà ní ẹlòmí kí n tẹ́bi máa kọ́ba kíní covid kẹ́ ẹ lò wọ́n tún ọlọ́run bá wa sí màá sábà ọgbọ́n tá a tà sí ọlọ́run bá wa sí. màá wá mú yín láàárọ̀ ni wọ́n sì wà bí ẹ ṣe rí sẹ́ǹdì kan lọ́ra ògùn fọ́mọ yìí tó ti jẹun. kí n má purọ́ ọ̀fẹ́ jẹun náà. ọ̀fẹ́ jẹun ọ̀dà ìyá tó ń ta aṣọ àtẹ̀wá lókè ọ̀hún màá sọ pé kọ́mọ rẹ̀ mú aṣọ àtẹ̀wá wá fún pèyí sára wọ́n sì bá mú oògùn ara ríro tí ó wà lò ẹ̀yìn sáti sẹ́yìn jẹun tí ẹ̀yìn wà òkè tí àkásàpọ̀ náà méjì lára nù. ọlọ́run sọ ọmọ òkè ní. mo ti gbọ́ ṣé kẹwàá pọ̀ jù sí lọ torí ẹ̀ nídìí protein. àwọn orúkọ gbogbo àwọn ọmọ tọrọ bá ti dà báyìí. àwọn ènìyàn mi ṣe bẹ́ẹ̀ nítorí àìníwọ̀n wọ́n wá ohun tí ó sọnù kiri wọ́n wá sọ́nù. èyí ṣe ìwọ tó sọ pé kíní èwo ni ta sọ̀rọ̀ mọ́ ìmúṣẹ ọ̀rọ̀ àná tó ṣe bẹ́ẹ̀ mọ́ tó lọ́ọ̀ mú mi lọ síbi ibi iṣẹ́ yín nígbà àwọn òde rí títí n ò rí ọ ló jẹ́ nǹkan aṣọ wọ̀ ni mo fi ń bọ̀ àbọ̀. èmi mo kó bára mi èmi mo kó bára mi. kó bára rẹ bò. èmi èèyàn sọ fún mi ṣébí mi ní gbà kò ṣeré nù kéèyàn máa dẹ́jà. kó bára rẹ bò. bàbá yọ̀mí sẹ́yìn náà sọ ewu ní tẹ̀sẹ̀ fẹ́ máa lọ́ mi ń fún sẹ́yìn náà mọ̀ pé kádàrá yín kò ní sóore kan tó fẹ́ sọ báyìí ẹni tó wà lókè yóò fà wálẹ̀ ni ọlọ́wọ́ kọ́kọ́rọ́ ní yín tí èyí lọ́ mọ gèèyàn ni máa lọ́ mọ̀. oṣù yẹmi ìwọ ní gbogbo kátàkátà tó à ń sọ. ẹ ṣàn kó sì ò yẹmí wẹ́ẹ́ fẹ́ pààrọ̀ ọkọ̀ mi ní ìsìn ṣé ẹ fẹ́ sọ lúwẹ̀ẹ́dọ̀ sí yẹmí mo sì mà kí n máa sọ ẹ ń tà sọnù
ẹ̀ẹ́dọ́lọ́ba ti sọ pé kò sí tó ń fẹ́ ṣe inú ayé rẹ̀ lẹ́yìn kan máa ń tàkìtì rọwọ́ bẹ̀ yọ tàkìtì bọ́dà padà ní nínú àpadánpadán lórí ọ̀rọ̀ yìí ládàá báyìí wọ́n ti dé mi náà dúró wọ́n ti dá mi dúró bí iṣẹ́ o. ẹ ti sọ mí dàbí mo ṣe dá. ṣé mi bọ wá kó bọ ọ ni. ẹ sì tún béèrè sẹ́pẹ́ ẹ̀ mọ̀ ni àbí sẹ́ẹ̀ mọ̀ kádàrá yín ni sẹ́ẹ̀ mọ̀ kádàrá yín ni pé kádàrá yín ẹni tó bá ti ga kí kádàrá yín sáré lọ ilẹ̀ náà ni. ṣé bó sọ pé o fẹ́ mú mi lọ bí iṣẹ́ yín ni ṣé o tó fẹ́ lọ ràn mí lọ́wọ́. ibi ìṣòro tí mo ní náà nù ìṣòro gan tí mo nínú pé mo fẹ́ ràn yín lọ ń tẹ́ pé ìyá tí ń jẹ yín fọ́ ló kọ́ ni mo wá ń lọ sí àárín ìyá yín mọ́ lọ́run lọ nígbà ẹ̀pẹ́ lọ́nà rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ fún kẹ́ máa lò bí blood tonic kẹ́ máa jẹ́ láàárọ̀ jẹ́ lọ́sàn jẹ́ lálẹ́ èmi mọ bẹ́ẹ̀. o ṣe ọjọ́ bí gbogbo kàtàkàtà tó à ń sọ sí mi ìtì á jẹ́ ṣé ní tí a jọ sọ nìyẹn kí o tó kù ní gbogbo mọ̀ tí ó lè ti á dé. ṣe é múra bí sẹ́ni báyìí long sleeve scarf lórí àkàrà bóòlù sì gan ṣe fẹ́ padà lẹ́yìn èèyàn báyìí àbí wọ́n ti lé mi bí iṣẹ́ ẹ dà mí. oníṣọkúsọ ẹnu ni ọ̀ká mi àbí ẹni tẹ́ pé mo mọ̀ pé ẹni tó ti mọ́ wọn lá mo sáfẹ́ yọ wọn nú ìyà tí èèyàn jẹ tó fi rí báwọn ágùn wọn ti ẹ̀dá mi dúnà ní bá mú ọdẹ bẹ́ẹ̀ nísìn sẹ́yìn ò ní sọ pé sẹ́wọ̀n mo fẹ́ fi wọ́n ṣe ṣé wọ́n máa béèrè lọ́wọ́ mi pé wọ́n fẹ́ lọ máa ṣiṣẹ́ nínú òfurufú ni àmọ́ lọ sí sọ àti wọ́n dé báyìí àkàrà ọ̀jẹ̀ sẹ̀ mọ́ ẹ̀wù rẹ̀ ti yá ni o. Daddy. Nígbà mo ti ń bi yín léèrè látẹ̀ẹ̀kan pé kí lẹ bá bọ̀ sọ nǹkan pé kàn lórí kodò ni ó wá ṣàtìwọ̀n kórí ẹ tí ẹ sọ ọ́ ṣé kò sí. lókù tí mo fẹ́ rí ni mo tún sọ bọ́ọ̀lù ti dé gbìyànjú bá a ti pàkan nìkan rí ẹni mo lọ bá ó ní gbogbo àwọn aládùúgbò náà ti ń pè wọ́n pé a kì í ṣe ẹni tí èèyàn ràn lọ́wọ́. lóòótọ́. èèyàn ní ká má bàa kó sì tiwa ran òun náà. wọ́n ti lẹ̀tọ́ lọ́hùn wọ́n kúkú ti gbaṣẹ́ lọ́wọ́ òun náà. iṣẹ́ tó a fẹ́ lọ bá ṣe wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀ o. wọ́n ti gbaṣẹ́. àbí. lọ́rọ̀ kan àti kó ti wà rùn báyìí kí là ṣe dádì tẹ bá mọ ìṣẹ̀bóyá tá a jọṣẹ tàbí torí kálukú wa jọṣẹ ní kọ̀ọ̀kan tí àtọrọ dáríjì ẹ̀ṣẹ̀ tèmi ò rántí tẹ déédéé rántí ẹ ṣàlàyé jẹ́ abẹ lọ́hùn ọlọ́run là ṣe. mo mọ̀ tí mo ṣe ilé kan ló dá mi lójú ní sọmọ olókùú bẹ́ẹ̀ àfikún ní í ṣe mọ́ ìyá rẹ̀. wọ́n ti gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n máa sá fún wa nìyẹn báyìí o. ọ̀la àti kó sì ti wà rùn báyìí. báwo ni àlàáfíà ó wá sọ̀rọ̀ sí gbogbo nǹkan tí mo sọ látàárọ̀. ìlú wa tó sọ̀rọ̀ nǹkan fẹ́ kó mọ̀ pé báyìí kọ́ lè máa rí lọ but ṣé nítorí wípé ọ̀rọ̀ tí bọ́dá mi wá sọ̀sẹ̀ ńgbà tó wá sílé wa ló ṣe wá wà mí tó wá ń bí mi. lóòótọ́ mo mọ̀ pé o nífẹ̀ẹ́ mi tí mo mọ̀ tó dẹ̀ parọ́ fún mi ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n pòwe wípé aya rere ṣe fẹ́ ṣùgbọ́n àna burúkú ni ò ṣe é ní. ó dá mi lójú tí wọ́n gan mọ̀ fún ara ẹ̀ ẹbí yín ẹ nífẹ̀ẹ́ bí mi kankan ẹ tiẹ̀ ń fẹ́ rí mi wá láàtàn ẹ lé lórí burúkú lẹ́bí wa pé àárí jẹ àárí mu olóṣì ni wá pẹ́gùn ń jà wá
Olúwa tó sìn ariwo ọjà lásán nìwọ̀nyẹn èmi tó ń bá náà jà gangan ni kò kọjú sí wọn wà rí wọn jà. Ìwọ ni kí n bá ìwọ ni kí n máa wò kí n má wà wọlé bọjà tí Sírapà bá ń bú mi kí n má wò bẹ́ẹ̀. Are you sure? Fọláṣadé. Madam. Fọláṣadé. Fọláṣadé. Ẹ mélòó ni mo pè ẹ́? Mẹ́ta. Good. Ṣé o mọ̀ pé àwọn Yorùbá máa ń sọ pé alágbẹ̀dẹ tó ń lu irin lójú kan náà ó ní nǹkan kan tó fẹ́ mú jáde ńbẹ̀. Fọláṣadé. Ọ̀rọ̀ ìwọ àti Tósìn ọmọ burúkú tó ń tẹ̀lé yẹn ni mo fẹ́ bá ẹ sọ. Ṣé o mọ̀ pé bí gbogbo ìlú ìṣe tó kò sẹ́ni tó ń bá fámìlì yẹn ṣe? Ṣó dẹ̀ rántí pé kí àwọn òbí tó bí wa tó kú ló ti ń tẹ̀lé ọmọ yẹn káàkiri? Mi ò mọ̀ bóyá fògùn mọ́ ẹ. Nígbà táwọn òbí wa tún wá fi wá sílẹ̀ wọ́n tún wá kí ẹ nílọ̀ pé kò dẹ̀yìn lẹ́yìn ọmọkùnrin yẹn ò tún dẹ̀yìn lẹ́yìn. O ọ̀rọ̀ tèmi ò pọ̀ láti bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ lọ mi ì fẹ́ rí ẹ̀yin méjèèjì mọ́. Tó bá ṣe pé lóòótọ́ ìyá kan bàbá kan ló bí èmi àti ẹ mo fẹ́ kó padà lẹ́yìn ọmọkùnrin yẹn tó bá fẹ́ wàhálà. Boss bọ̀dá mi gbogbo ẹ ṣì máa dáa náà everything ṣì máa wà okay. Ṣé bẹ́yìn náà lẹ máa ń sọ wípé ká má máa kánjú pé ká máa ní sùúrù. Ṣé sùúrù fún fámìlì tí everybody ń sá fún? Sùúrù fún fámìlì tó ṣe pé ègún wà lórí wọn tí ò sẹ́ni tó fẹ́ bá wọn ṣe? Ṣó rántí pé at the point of death àwọn parents wa náà ti fi ègún lélẹ̀ pé tí n bá wà láàyè tí mo gbà kó fi ọmọkùnrin yẹn ègún yẹn máa jà ẹ́. Ṣó o fẹ́ kégún jà ẹ́ ni? Kí lọmọ ẹ gbé fún ẹ gan? Kò níṣẹ́ lápá gbogbo fámìlì ẹ̀ tálíkà olòṣì olótòṣì ní gbogbo wọn. Look, this is my final verdict. Kó o bá sọ̀rọ̀ níbi tó máa ti gbọ́. Lẹ́ni, èní, or whatever time, wá kó o rí ìpínyà gbọ́dọ̀ dé láàrin yín. If not, ègún tí wọ́n fi sílẹ̀ kò ní dá kó jà ẹ́ o. Ìwọ lọ mo yẹ fẹ́ sọ fún Tósìn pé mi ò ṣe mọ́. Olólùfẹ́ báwo kí láṣìírí ẹ̀ wọ ẹ̀ ojú ẹ̀ ṣáà ń dán ṣó fẹ́ gbọ́ ọ̀kín ló dára jù láàrin àwọn èèyàn láàrin obìnrin tó wà nílùú ìwọ ló rẹwà. Ìyá ṣáájú wa ẹ pẹ̀lẹ́ mà. Tó yẹ tó já owó ẹ̀gbà lọ́wọ́ mi ọwọ́ mi gé ẹ̀jẹ̀ ni. Ìwọ Tósìn. Olólùfẹ́ mi. Màá fẹ́ sọ nǹkan fún mi. Ṣé nǹkan tó wá fẹ́ sọ ṣó ló ń dẹ́rù bẹ́ẹ̀? Kò sí nǹkan tó bá sọ fún mi mi lè fi hùwà sí ẹ. Ṣé tó bá yẹ pé tó wó ni ó mọ̀ pé tó bá bèrè lọ́wọ́ mi bó mo ti fẹ́ rí ìwọ ló ń fún mi lóúnjẹ ìwọ ló ń raṣọ fún mi kí ló wá fẹ́ sọ fún mi. Lólùfẹ́ mi. Mo fẹ́ ká hẹ́n relationship. Ṣadé Ṣadé ṣé ò ń ṣeré pa ni I stop ẹ̀ náà tó bá yẹ pé mi láìkí ẹ̀. Ṣeré mo ní ìmọ̀ ṣorí ẹ̀gbọ́n mi wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní wípé àwọn parents wa wọ́n ti ṣẹ́ pé wọ́n wà láyé o wọ́n sì láyé o pé relationship èmi àti ẹ pé kò lè leave sí ẹ̀yìn ìwé ẹ̀. Ẹ̀gbọ́n ẹ̀ lè fẹ́ kọ ọ̀rọ̀ sáwọn òbí mi lẹ́nu.
ìfẹ́ mi ní sùúrù lóòótọ́ ló sọ ṣẹ́gbẹ́ ẹ̀ fẹ́ yàn fún ẹ ni àbó ti gbàgbé ni wọ́n ti bá ṣe ń bá eré ìfẹ́ wa bẹ̀rẹ̀. mo rántí but try to understand nǹkan tí mo sọ wọ́n ní wọ́n ti gẹ́gùn wọ́n náà ti ṣépè sí so mi ò fẹ́ já hẹ̀ǹdẹ̀. Ṣadé náà pèsè èèyàn tiẹ̀ fún ẹ. Ṣadé ní sùúrù tó fẹ́ pa mí ni ṣé o ṣeré ni. mi ò ṣeré o ṣé mo bẹ ṣeré eré yẹn lánàá ni àbí ṣe tẹ. Ṣadé rántí ibi tá a ti ń bá bọ̀ tí bá rí ẹ̀mí lè jẹ. wọ́n tó sìn já filẹ̀ bẹ́ẹ̀ já hẹ̀ǹdẹ̀ ṣé kí n kọ̀rọ̀ sáwọn òbí mi lẹ́nu ni mi ò ṣe mọ́. Ṣadé. kò yẹ kí bàbá mi jìyà kémi ọmọ túgbe kò yẹ kí màmá mi jìyà kémi ọmọ túgbe ìwọ̀ládùn ayé mi ìyà tí mo jẹ ó ti tó ìyà tí mo jẹ ó ti tó. Ẹ yẹ kí bàbá mi jìyà o kémi ọmọ túgbe kò mà yẹ kí ìyá mi jìyà o kémi ọmọ túgbe ìyà tí mo jẹ ó ti tó ìyà tí mo jẹ ó ti tó. èèyàn tó bá wálé ayé tí ò bá lówó lọ́wọ́ owó ayé asán owó ayé ìyà owó ayé òfò torí pé mi ní owó lọ́wọ́ Fọláṣadé wá sọ fún mi pé mo ò ṣe mọ́ even àtọ̀ kí n ní owó lọ́wọ́ kí ẹ̀gbọ́n àbí bàbá ẹ̀ sọ pé kó má fẹ́ mi torí owó tí mo ní ìbá á má fẹ́ mi. kí ló fa gbogbo àrùkọ yìí ṣé nítorí obìnrin torí àti Ṣadé lè ṣe ń ronú báyìí ṣẹ́yìn mọ̀ wípé ẹni tí Ọlọ́run bá kọ mọ́yàn kò sí nǹkan kan tí èèyàn fẹ́ ṣe ẹ lè wà pẹ̀lẹ́ nìyẹn náà ni bẹ́ẹ̀ tí wọ́n lọ ṣe wọ́n ṣètò Ọlọ́run ẹ máa pàdé ẹni tó nífẹ̀ẹ́ yín ju bí ẹ̀yin gan ṣe nífẹ̀ẹ́ lọ ẹ máa pàdé ẹni tó máa fẹ́ yín tá fẹ́ ẹbí yín tá tún fẹ́ bẹ́ẹ̀ ṣe wà. Fèyíṣará ṣo nígbàgbọ́ ká ní pé mo ní owó lọ́wọ́ Fọláṣadé ò mà lè sọ pé òun fẹ́ mi mọ́ even kí bàbá ẹ̀ sọ pé kó má fẹ́ mi torí owó tó rí lọ́wọ́ mi á fẹ́ mi ṣùgbọ́n ó rí pé mi ní owó lọ́wọ́ ó wá sọ fún mi pé òun ṣe mọ́ in fact tó gbọ́ nǹkan tó sọ ó ní máa pàdé èèyàn tèmi lọ́jọ́ wo níbo ọjọ́ òun fẹ́ pàdé ẹ̀ tó bá mọ bí mo ṣe nífẹ̀ẹ́ Fọláṣadé sí ó ní máa sọ gbogbo nǹkan tó ń sọ yìí. bàdá mi kò sẹ́nikẹ́ni tó mọ̀la lóòótọ́ lọ́dẹ̀ sàn ẹ máa pàdé ẹni tí ò ní ro ṣùgbọ́n yín rárá. ẹ jù mi ò fẹ́ kẹ́ ronú mọ́ ẹ jù. bódá mi èdè má ṣe báyìí torí àti Ṣadé lásán. Mr. Dada ìyẹn kéré náà máa sọ̀tẹ̀. Mr. Dada
Mr. Dada. Kí ló dé? Ẹ ká sọ sá. Àti ibi tó ti kúrò ni mo ti ń pariwo Mr. Dada, Mr. Dada. Ọ̀dà mi, fóònù mi, ṣe bá mi mú fóònù mi ni. Ṣé ò ń ṣeré ni fóònù báwo? Mi mú fóònù mi ni. Dókítà ti kúrò jọ. Okay, 1 second. All right. Mr. Dada, ẹ jọ̀ọ́ mo nídìí ẹ̀pù yín kan. Ní ṣọ́ọ̀bù mi mo jẹ́ ẹ̀ kí ni fẹ́ ṣàánú ẹ̀ fún. Bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ mo nídìí bí 5,000 naira àbí tẹ́ bá dẹ̀ níṣẹ́ tí mo lè bá yín ṣe. I'm ready to do it for you, sir. 5,000 just like that. Ṣé o gbẹ́bọ fún mi ni? Kò lọ fà o. Ẹni tí mi lè ṣe ni pé owó yẹn kéré but kí n tó lè fún ọmọ bá mi ṣiṣẹ́ ni. Ọ̀gá, no problem. Mo ready láti bá yín ṣe. Tẹ́ bá ṣáà ti lè fún mi 5,000 naira yẹn. Ó yá báńkì ló fẹ́ gbowó yẹn sí. Ọ̀gá, báńkì kẹ. Báńkì mo ní màá ti wọ dọ́màǹtì. Àbí kẹ́ ṣí báàgì ní kẹ̀kẹ́. Fún mi káàṣì. Báńkì tó wà ó ti báńkì tó ló ti wọ dọ́màǹtì. Ìgbésí ayé dáadáa nìyẹn o. But kò sí wàhálà. Thank you, sir. Àwa náà bí máa káàkiri àdémú tó mọ tí wọn náà máa dé. Ọ̀gá, ṣàbúrò yín nìyẹn. Ọmọ ìyá mi bàbá mi. Àbúrò yín fáyìn o. Uncle, ṣe bẹ́ sọ pé bí tí a ti kúrò yẹn lẹ ti ń bọ̀. Yes. Definitely ẹ̀yin lẹ mú fóònù mi. No, ẹ dúró. Definitely ẹ̀yin lẹ mú fóònù mi. Ẹ dúró àǹtí. Ẹ fún mi ní fóònù mi. Ní sùúrù. Bọ̀dá mi ṣe bẹ́ẹ̀ pé ó scammer. Ẹ ní kó fún mi ní fóònù mi. Sáṣẹ ẹ tú gbogbo ẹ. Ẹ tú. Ewu mo tó ṣẹlẹ̀. Ìfẹ́ lè gbà. Ní sùúrù. Wàá fún mi fún ẹ. But bó ṣe fáìn tó yìí, ó tún jalè mọ́ta rẹ̀. So ibi tọ́lọ̀ tí wàá mú ẹ̀jù láyé báyìí sìn, easy buy ní fóònù yẹn. Kó o lọ tà, kó dẹ̀ ṣe é tà. Ó lọ́wọ́ nù tà. Fine boy tó pupa. Wo lọ sílẹ̀ nǹkan lọ wọlé. It's true. Rubbish, olè ọ̀lẹ alápá máa ṣiṣẹ́, olówó báyìí báyìí. Kò yẹ kí bàbá mi jìyà. Ayé òbò wa ẹ̀ ọlọ́. Kémi ọmọ tún gbé. Kò yẹ kí màmá mi jìyà. Ava, máa débẹ̀ ní láìpẹ́ ẹ̀sìn má fọ̀. Everything máa sort sẹ́, trust me. A máa sort ẹ̀sẹ̀ yẹn kéré sẹ́. Sir, mo rí fóyì. Okay, jọ máa pẹ́ padà jọ. Máa pẹ́ padà. Mo rí fóònù ìrìn kẹ́ jókòó sí. Mo ṣe kan nínú ọ̀run sáré ní kí n mọ̀. God bless you, actually. Yes. Amanua. All right. Ṣé fóònù ẹ̀kọ́ ni? Jẹ́ kí n wò. Tí máa fún ètò ìdọ̀sọ pé jẹ́ kí n wò kí n wò. This is your phone. Hey, fún mi, bọ̀dá mi. Keep quiet. Ṣé o ti pò ká jẹ́ káà kí ìṣòwò bọ́ yẹn báyìí sí? Nísìnyí o jẹ́ kí n fún lóòótọ́ fẹ́ fún. Bọ́dà ti fẹ́ yí bọ̀bọ̀ yẹn báyìí sí. Bọ̀dá mi, òun náà rìnrìn tí ò mọ́ náà. Àwọn lọ́ọ̀kẹ́ nìyẹn o. But it's not good, but all the magic to share. Trust me for that. Bọ̀dá mi kò lè tó yẹn náà. Are you alright? Ó máa jẹ ẹ̀rọ sọ fún mi. Ọlọ́run ṣàánú mi, owó mi má gbàbọ̀dé, ìṣẹ̀dá mi má gbàbọ̀dé. Ẹlẹ́dàá mi, Ọlọ́run ṣàánú fún mi. Wọ́n fún mi tí ṣẹ̀dá méjì mi mú mi. Ẹlẹ́dàá mi, mú mi. Ọlọ́run, ayé mi má jù ú bàjẹ́, tí mi má jù ú burú fún mi. Ẹ dákun, mo fi ìyọ́nú Ọlọ́run bá bẹ̀rù. Ẹ bá rìn ìjò ẹ máa ṣọ́ra. Ṣó ti yé yín? Ẹ má rìn láàyè, ẹ má rìn lálẹ́. Tí kìíní bá dẹ̀ ń lọ ibì kan, ó sọ fún kejì, mo ti dé bí o, ìgbà tí mo kúrò léléyìí o. Ṣé ẹ ti gbọ́? Ẹ jọ̀ọ́ Ọlọ́run ò ní dẹ̀mí yín légbodò. Ayé ò ní dá kádàrá yín sínú ibú omi o. Ẹ wò ọ̀rọ̀ níyà yín sọ ọ́lẹ̀ yìí o. Wọ́n ní awífúnni kó tó dání àgbà ìjà ni o. N tó sọ fún yín yìí, ẹ gbìyànjú kẹ́ ẹ gbọ́ kìlọ̀. Ìwọ Yọ̀mí, bọ́ ọ bá ń jáde lọ, mọ̀ sọ fábùrò rẹ. Ìwọ àbúrò bọ́ ọ bá ń lọ ibì kan, sọ fẹ́gbọ́n rẹ. Ẹ gbìyànjú ẹ mọ̀ yára yín.
òdélé o ọlọ́run wà pẹ̀lú yín. Amisa, láti ilẹ̀ náà ọmọ ìyá bí ọ̀rẹ́ ni èmi àti ẹ̀ ń ṣe bí ìgbín bá fà ìkara wọn á tẹ̀lé ní wa à ń fira wa sílẹ̀ nígbà kọ̀ọ̀kan but bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí a máa wà more careful. Ẹ ṣe gan sa. Màámi ẹ ṣe gan ọdúpẹ́ lọ́wọ́ ni ẹ ṣe gan bọ́ kí ló fa àwọn ìdí àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ pé ká múra wa lóṣooṣù ọ̀rọ̀ ká má ṣe ara wa bí ọmọ ìyá aláwùsá and then àbí torí ìdí ẹ̀ lẹ fi rán Fèyíṣará àbúrò mi níṣẹ́. mo ti mọ̀ pé o máa fẹ́ takò mí pẹ̀lú ní tí mo sọ ní tí n bá sọ fún ẹni kó gbọ́ tí ìyá bá bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ ọmọ máa ń gbọ́ ni mo sọ̀rọ̀ fún ẹ pé kó o ṣe nǹkan tí ó yẹ kó o ṣe kó má ṣe nǹkan tí ó yẹ kó o ṣe òun fi ìbéèrè béèrè òun fi ń dáhùn béèrè. fún àǹfààní ara yín ni àǹfààní ara yín ìwọ yìí náà ìwọ yìí pàápàá ní tí n bá sọ fún ẹni kó gbọ́ lèèyàn ń gbọ́ màá máa sọ̀rọ̀ wàá tún máa tún bí mi léèrè ìbéèrè míì wàá máa fi dáhùn èmi ò bínú o fún àǹfààní ara yín ni o. ọkùnrin wọn ń dà náà wọn bá pé yóò tó ọtí ìpàkọ́ ìdóló. bọ̀ dádì ẹ máa bá mi wọ́n Fèyíṣará o bóyá máa ń sọ̀rọ̀ sí bóyá máa ń insult mi ní láìkẹ́ bọ̀dá ayọ̀ mi dẹ̀ máa ń gbọ́ngbà mi wọ́n á dẹ̀ máa fẹ́ máa sọ̀rọ̀ sí mi wọ́n máa ṣáìdọ̀ ọmọ yẹn. wàhálà ẹ̀ pọ̀. wọ́n dẹ̀ ń sọ fún mi pé ṣé mi mọ̀ pé òun nìkan lóbìnrin ta ní. ó jẹ́ ètò ìmọ̀ pé sùúrù la fi ṣẹlẹ̀ ayé tó bá wù ẹ́ wọ́n máa fagídí ṣẹlẹ̀ ayé. Atọ́nà ni aláìjẹ́ fún wa. Àmọ́ èmi mọ̀ pé pẹ̀lú àwẹ̀ àti àdúrà, ìran burúkú ò ní ṣẹlẹ̀ wa lórí. Dàbí ìgbà tí kò ní àtúntò títí láì nǹkan ti ṣe tán tó fẹ́ pẹ̀lú sùúrù àdúrà àti ààwẹ̀ gbogbo nǹkan máa dá alákàlà ò wá sí ìṣẹ̀lẹ̀. Kò yẹ kí a máa sọ lójú Fèyíṣará náà bẹ́ẹ̀ trust ma. Bá a sọ lójú ẹ̀jú dání nípa tí wọ́n sọ. At least I dare excuse them.
Ẹ̀gbọ́n. Ẹ̀gbọ́n báwo lẹ ṣe máa ṣe báyìí? Kò ṣe nígbà tí mo wà láyé ìgbọ́ láíláí ẹ̀gbọ́n ẹ̀ ni mí mi ò lè lajú mi sílẹ̀ tó lọ wà tí ò dá kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. Èmi náà ò lè lajú mi bẹ́ẹ̀ náà kákan òkìjà máa jẹ wá ń bí ṣé kìí fáìn wéè mi. ṣé wéè wà ní ìyí tó fẹ́ fà yẹn wéè ní tó fẹ́ fà yẹn ẹ o fẹ́ jẹ́ níka kó wá sọ ògbólé lórúkọ ẹ kó sọ ògbólé lórúkọ tí bàbá àtìyá ò sọ wá láyé kò ṣe nígbà tí mo wà láyé ló máa wúrú wáyé. Ṣé àwọn gbogbo nǹkan tí ẹ kẹ́ máa ṣe kí ẹ jẹ́gbọ́n wa ẹ jókòó ẹ kàn jókòó sílé kẹ̀kẹ́rẹ́ mo tún fẹ́ gbé ìgbésẹ̀ ẹ ń blọọkì báyìí irú ìgbésẹ̀ wo ló fẹ́ gbé nǹkan tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ní irú ìgbésẹ̀ wo. àná ò lọ bí kọ́kọ́ sẹ́ẹ̀ ṣe lóye pé mo tẹ̀kẹ̀ yìí sí pẹ̀lú ẹ̀ kò ń ṣe lójú ẹ̀mí mi sẹ́ ìwọ fẹ́ sọ wá lẹ́nu o fẹ́ sọ wá lẹ́nu. ẹ jẹ́ kí n jókòó ẹ jẹ́ kí n jókòó Báyọ̀mí. Báyọ̀mí 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 ogun tó ń jà mí ní kọ̀kọ̀ àti èyí tó ń jà mí lábẹ́nú Èdùmàrè gbé mi lékè wọn kó tó di pé wọn ò bá mi láì jẹ́ o gbogbo ogun tó ń jà mí ní kọ̀kọ̀ àti èyí tó ń jà mí lábẹ́nú Èdùmàrè gbé mi lékè wọn kó tó di pé wọn ò bá mi láì jẹ́ gbogbo tó jà mí lábẹ́nú yéyé Èdùmàrè gbé mi lékè wọn kó tó di pé wọn ò bá mi láì jẹ́ gbogbo. Èdùmàrè wá gbé mi lékè wọn bá mi láyé jẹ́. Èmi aláìlẹ̀ nìkan èmi aláìléèyàn rárá ìwọ nìkan ni mo gbójúlé ó bá mi ọ̀run jọ̀wọ́ o máa jẹ́ ìrámáyé. Èmi aláìlẹ̀ nìkan nàbẹ́ orí èmi aláìléèyàn rárá ìwọ ṣálẹ̀ ní tí mo gbójúlé o Èdùmàrè jọ̀wọ́ o máa jẹ́ wáyé asán gbogbo ogun tó ń jà mí ní kọ̀kọ̀ àtèyí tó ń jà mí lábẹ́nú Èdùmàrè gbé mi lékè wọn kó tó di pé wọn ò bá mi láì jẹ́ gbogbo ogun.